n kò ní ilé, àkọ́bí mi tún sọnù, èmi gan ṣàìsàn. n kò rí 400,000 naira owó ìtọ́jú, Jumoke George mà Figbe ta o. bí wọ́n bá ń pe gbajúmọ̀ òṣèré tí wọ́n máa ń ka àwọn èèyàn tí ayé ń fojú wò pé ọkàn wọn mà balẹ̀ lágbo tíátà Yorùbá, Margaret Àmọ̀kẹ́ Ọlátúndé Jumoke George ó mà jẹ́ ọ̀kan nínú wọn o. ìdí mà ni pé ọjọ́ ìyá náà rèé, ó mà ti pẹ́ gidi nínú iṣẹ́ tíátà, àwọ̀ lásìtúrè ó tún hàn lára rẹ̀, bẹ́ẹ̀ ni ayé sì ń rí i wò nínú àwọn eré àgbéléwò káàkiri. ọ̀kan lára àwọn èèyàn tó dáńtọ́ o táwọn èèyàn ń gbádùn rẹ̀ nínú eré Yorùbá àti ti èdè òyìnbó, òun sì tún ní pẹ̀lú ìyàlẹ́nu ńlá àti ìbànújẹ́ ọkàn ó mà ló mọ̀ wá jẹ́ o fún ọ̀pọ̀ èèyàn tó rí Jumoke George lórí ayélujára tó máa ń sunkún kíkorò tó sì ń bẹ̀bẹ̀ pé kí àwọn abiyamọ ayé àti abiyamọ ọ̀run àti gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n má ṣàánú òun o. nínú fídíò kan tí Bíọ́lá Báyọ̀ òṣèré tíátà bíi ti Jumoke George tó mà fi síta ní ọjọ́ Ṣẹ́gun Tuesday tí ń ṣe ọjọ́ 13 oṣù karùn-ún ọdún 2025 yìí, Jumoke mà wọ aṣọ sùtánà ó sì ń sunkún kíkorò pẹ̀lú àlàyé pé ẹ̀yin abiyamọ ayé ẹ gbàdúrà fún mi, ẹ̀yin abiyamọ o ẹ fàdúrà ràn mí lọ́wọ́, tèèyàn ò bàjẹ́ lọ́wọ́ mi rí, ẹ̀mí mi ò gbé mọ́ o, kò sílé kò sí nǹkan kan, odidi ọmọ mi ò mọ̀ tó rí mọ́ o, kò sí àlàáfíà, ó ti sú mi, ipa mi ti pin báyìí, àkọ́bí mi Díọlá mi ò mọ̀ rí mọ́ láti ọdún 4 sẹ́yìn, ó ní mo ti ń wá tí mi ò mọ̀ rí, ó pé ẹni ọdún 41 ní ọjọ́ kìíní oṣù karùn-ún yìí, ọ̀dọ̀ mi ni àwọn ọmọ rẹ̀ máa wà láti ọjọ́ kejì oṣù kìíní ọdún yìí, ó ní ara tèmi náà kò mọ ti yá mọ́ o, mo ti gbìyànjú gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí onígbàgbọ́, gbogbo àyẹ̀wò ni mo ti ṣe, àyẹ̀wò tó tún kù tí mo fẹ́ ṣe báyìí ó ní ti ọpọlọ àti ọkàn, ó lé ní 2,400 náírà 400,000 naira tí wọ́n pè é, níbo ni mo ti fẹ́ rí? mi ò lè sùn, gbogbo ara mọ̀ ló ní ọ̀tá mi, gbogbo nǹkan mọ̀ ló ń ṣe mí o, kò mọ̀ yé mi mọ́. màmá onítíátà náà ó ṣàlàyé pé ẹnìkan mọ̀ ló ń bá òun yáwó tó máa ń ná, gbèsè náà sì rèé ó ló ti wọ mílíọ̀nù 2 náírà tí wọ́n ti bá òun yá o. ó wá fi kọ́ ọ̀rọ̀ rẹ̀ pé òun kò tilẹ̀ nílé lórí, ó ní òun mà ti ń súnmọ́ ọdún 6 lọ báyìí, ó ní ó mà ti ń súnmọ́ ọdún 6 lọ báyìí tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì ló ń gbé, ó ní ìyá ṣọ́ọ̀ṣì gan mà ló ń fòun lóúnjẹ lọ́pọ̀ ìgbà láti ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun tí Bíọ́lá Báyọ̀ tó ti ju fídíò náà síta. ó ní ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ mà ti ń jẹyọ lórí rẹ̀, àwọn èèyàn sọ pé kí ló ń ṣẹlẹ̀ lágbo tíátà tí ìṣòro báyìí tó kàn wáyé o, tí kò sì jọ pé wọ́n máa ń dìde ìrànlọ́wọ́ síra wọn o. nínú àlàyé tó máa ṣe nípa ọ̀rọ̀ Jumoke George, Bíọ́lá Báyọ̀ sọ pé òun kò lè dúró de ọjọ́ tó máa ń gbé ètò jáde mọ́ nígbà tó ń gbọ́ ohun tó ṣe àgbà òṣèré yìí, ó ní kíá báyìí ìlò má dìde fúyà tó mọ̀ wá lọ síbi tó mọ̀ wá, ó níbẹ̀ ìlò ń sì di sáré ṣe fídíò tó wà níta náà nítorí ìrànlọ́wọ́ kíákíá ni ìyá náà nílò. ó wá ra wẹ̀bẹ̀ sí gbogbo ẹlẹ́yinjú àánú láti dìde ìrànlọ́wọ́ o fún Jumoke George láìpẹ́ rárá o. bákan náà ó ní Rótìmí Sàlámì tó náà jẹ́ onítíátà, ó bẹ̀bẹ̀ lórúkọ àgbà òṣèré tí ọkàn rẹ̀ gbọgbẹ́ yìí, ó ní gbogbo bó bá ṣe fẹ́ jẹ́ àwùjọ tíátà ó gbọ́dọ̀ ran Jumoke George lọ́wọ́ o. ta ni Jumoke George gẹ́gẹ́? Margaret Àmọ̀kẹ́ Ọlátúndé táwọn èèyàn mọ̀ sí Jumoke George, òun ló wà nípò kẹta nínú ọmọ tí àwọn òbí rẹ̀ bí. sójà ni bàbá rẹ̀, ìyá rẹ̀ sì jẹ́ olùkọ́. Jumoke George ó lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Command Children's School Yaba lẹ́kọ̀ọ́ àti Anglican Grammar School Oríta 6 nílùú Ìbàdàn. bákan náà òun ló lọ síléèwé ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ lọ́sọ̀gbò nípa eré orí ìtàgé. ọdún 2024 òun ló pé 50 ọdún tí Jumoke George tó ti ń ṣeré tíátà. ìyá náà ṣàlàyé nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pé iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ NTA ni wọ́n ti ṣàwárí òun. ó lóun fẹ́ràn eré orí ìtàgé tóun yóò máa rí àwọn èèyàn tó máa ń wò ó ju fíìmù àgbéléwò lọ, nítorí orí ìtàgé gan onídàwà tí ó sì rí yóò lè fi ipa rẹ̀ hàn gidi
Jumoke George ṣàlàyé nígbà náà pé àsìkò kan wà tí wọn kò pe òun sí fíìmù fún ọdún 14 nítorí òun kọ̀ láti bá wọn kan tó fẹ́ bá òun sùn ṣe. Ó lóun fẹ́ràn láti máa kópa ìyá tàbí ìyá nínú eré o. Òun fẹ́ràn kóun wọṣọ tí yóò fóun ní àlàáfíà. Òun sì kórìíra ariwo. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá fún ìyá náà ní àlàáfíà tó péye o. Kó mọ̀ á dá sórí èmi àti yín. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o. Kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àbúrò oníṣẹ́ nìkọ̀ọ̀kan wa o.